ó mà lágbára o. Baálé ilé wọ gàù. Mílíkì àti akoto tíṣà tó jí gbé ní ìlú Èkìtì òun ló rán délé ẹjọ́ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti fi ojú olè kan tí ọwọ́ tẹ̀ nílùú Yakub Abdulmutalib bá ilé-ẹjọ́ májísrèètì tó fi ìdí kalẹ̀ sí ìlú Adó-Èkìtì tí wọ́n sì fi ẹ̀sùn olè jíjà àti ṣíṣe ìlòdì sí àlàáfíà ìlú kàn án. Baálé ilé ẹni ọdún 32 náà tóun tàwọn ìyókù rẹ̀ tí wọ́n ti na pápá bora ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jí mílíkì àti àpótí ṣíṣà 8 gbé sá lọ ní ilé ìgbafẹ́ kan tó wà nílùú Èkìtì. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ọjọ́ 16 oṣù kẹwàá ni afurasí náà pẹ̀lú àwọn ìyókù rẹ̀ tí wọ́n sá lọ yìí kàn sí ilé ìgbafẹ́ kan náà tí wọ́n sì sọ wípé àwọn fẹ́ ṣe fàájì. Àmọ́ nígbà tó di nǹkan bíi aago 2 òru ni wọ́n palẹ̀ irinṣẹ́ àpótí ṣíṣà náà mọ́ pẹ̀lú mílíkì tí wọ́n tà ní ilé ìtura Cozy Suit lágbègbè Àdéhùn tó wà ní ìlú Adó-Èkìtì. Ọlọ́pàá agbèfọ́ba tó fojú afurasí náà bá ilé-ẹjọ́ lẹ́yìn tọ́wọ́ tẹ̀ Inspector Akínwálé Oríyọmí ṣàlàyé pé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọgbà náà òun ni ó mú afurasí ọ̀hún kó jẹ́ kó tètè rọrùn fún àwọn láti lè mú o. Ó ní wípé òun mọ̀ tó bẹ́ẹ̀ dẹ́ wípé òun mọ̀ délédélé, òun ló tú u láṣìírí nígbà tí àwọn dúkìá ọ̀hún dàwátì lọ́gànjọ́ òru tí àwọn fi ọwọ́ ṣìkún òfin àti ìtọpinpin mú arákùnrin ọ̀hún. Inspector Oríyọmí ó ní afurasí náà ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun àti àwọn tó kù òun hùwà náà, ṣùgbọ́n ó ṣòro láti rí àwọn tó kù tí wọ́n dìjọ lọ sí ilé ìgbafẹ́ lọ́jọ́ náà. Bó tilẹ̀ jẹ́ wípé agbẹjọ́rò rẹ̀ amòfin Joy Raphael rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ láti ṣíjú àánú wo olùjẹ́jọ́ náà kán sì yọ̀ǹda oore ọ̀fẹ́ gbígba béèlì rẹ̀ nílànà tó tún rọrùn, pẹ̀lú ìlérí pé yóò máa yọjú láti kojú ìgbẹ́jọ́ títí tí ọ̀rọ̀ náà yóò fi parí. Májísrèètì àgbà tó ń gbẹ́jọ́ náà, onídàájọ́ Àbáyọ̀mí Adéọ̀sùn lòun dáhùn sí ìbéèrè amòfin Raphael tó sì ní kí olùjẹ́jọ́ náà lọ san $1,100 owó ìtanràn pẹ̀lú onídùúró méjì tó ní irú owó bẹ́ẹ̀ ní àsùnwọ̀n tí wọ́n sì gbọdọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba. Bẹ́ẹ̀ ló sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 24 oṣù kọkànlá. Afurasí adigunjalè kan Daniel Oyedokun lọ́wọ́ àwọn ikọ̀ ọmọọdẹ ìbílẹ̀ ti tẹ̀ báyìí ní ìlú Owódé-Ẹdẹ lákòókò tóun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan táwọn yẹn náà ti na pápá bora fẹ́ jí ọ̀gẹ̀dẹ̀ bẹ́ nínú oko kan tó wà nílùú ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, alẹ́ ọjọ́ Sátidé lọ́wọ́ tẹ géńdékùnrin náà nígbà tí wọ́n fẹ́ wu ìwà ìbàjẹ́ bí wọ́n ṣe máa ń wù ú. Ọ̀rọ̀ ọ̀hún ni àwọn tí wọ́n jẹ́ ará àdúgbò tí ń rẹkẹ wọn kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún wá padà bẹ́yìn yọ báyìí. Wọ́n ní àwọn ará àdúgbò kẹ́fí wípé wọ́n rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ lágbègbè ní oko etílé náà tó sì dàbí ẹni wípé wọ́n ń dúró kí ilẹ̀ ṣú díẹ̀ kí wọ́n tó wu ìwà ọwọ́ wọn. Ìgbà àkọ́kọ́ kọ́ lèyí tí àgbẹ̀ tàwọn olè yóò máa bọ́ sí inú oko ọ̀gẹ̀dẹ̀ lọ́gànjọ́ òru láti ṣá ọ̀gẹ̀dẹ̀ lónírúurú kílẹ̀ ó tó mọ́. Tó bẹ́ẹ̀ tọ́rọ̀ ìdigunjalè ti ń mú káwọn olùgbé agbègbè náà máa kọminú lórí ètò ààbò agbègbè ìfọwọ́wápọ̀ nílùú ìlú náà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn kan ké pè ni wọ́n ní wọn kò fi ọ̀rọ̀ ọ̀hún jáfara, bẹ́ẹ̀ ni wọn kò fi falẹ̀ rárá tí wọ́n fi gba àdúgbò náà lọ, tí wọ́n sì bá àwọn afurasí náà nínú oko ọ̀hún tí wọ́n jókòó sí lóòótọ́. Àmọ́ bí wọ́n ṣe rí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń bọ̀ yìí ni wọ́n júbà ìwòrò tí wọ́n sì fẹsẹ̀ fẹ́ tí wọ́n fi ọ̀kadà wọn sílẹ̀ sá lọ. Ṣùgbọ́n ṣe làwọn náà tìka lára wọn kò ṣe méjì, wọ́n fi ẹsẹ̀ gbá tẹ̀lé àwọn ọ̀daràn yìí
tó sì jẹ́ wípé wọ́n padà sáré lé wọn títí o àgbà tí ọwọ́ bà wọ́n. ìyá nìkan tọ́wọ́ tẹ̀ òun ló ti ń ká bòròbòrò tó sì ń jẹ́wọ́ pé lọ́pọ̀ ìgbà bíi ẹlẹ́ẹ̀kẹta táwọn yóò wá sínú oko náà lèyí, ṣùgbọ́n àwọn kò tilẹ̀ mọ̀ pé àwọn ará àdúgbò ń ṣọ́ àwọn. ó ní ṣe làwọn máa ń díbọ́n bí ẹni wípé àwọn làwọn ní oko náà títí táwọn yóò fi bẹ́ ṣírí ọ̀gẹ̀dẹ̀ 6 tàbí jù bẹ́ẹ̀ lọ ní ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oko ọ̀hún tí àwọn ó sì lọ tà á. ó fi kún un pé ṣe làwọn máa ń bẹ́ ọ̀gẹ̀dẹ̀ náà káàkiri oko àwọn àgbẹ̀ nílùú táwọn ń yọ sí lọ́tùn-ún àti lósì, àwọn ó sì kó wọn lọ sí ọjà, àti pé lọ́pọ̀ ìgbà tí owó bá sáfẹ́rẹ́ lọ́wọ́ àwọn, òun ni àwọn máa ń gbé ọ̀kadà láti yí oko àwọn àgbẹ̀ lọ ní ìrọ̀lẹ́ lásìkò táwọn mọ̀ pé àwọn kò ní bá àwọn tí wọ́n ní oko tàbí ní àárọ̀ ọjọ́ ọjà tí wọ́n ó ti jí lọ sí ọjà láti sáré hu ìwà ọ̀daràn àwọn náà. afurasí olè náà ló ti ń jẹ́wọ́ nípa bọ́wọ́ yóò ṣe tẹ àwọn yòókù rẹ̀. bákan náà ló ti mú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ lọ sí ibi tí wọ́n máa ń gbé ọ̀gẹ̀dẹ̀ pamọ́ sí tí wọ́n sì máa ń daṣọ bò ó láti pààlẹ̀ lé lórí. bó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́wọ́ pé ní tí àwọn bá gbé ọ̀gẹ̀dẹ̀ ọ̀hún dọ́jà, àwọn tí wọ́n máa ń rà lọ́wọ́ àwọn, wọ́n máa ń lérò wípé iṣẹ́ àgbẹ̀ ni àwọn ń ṣe, wọn kì í mọ̀ wípé ń ṣe ni àwọn máa ń jí àwọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀hún tí àwọn bá fẹ́ lọ tà á fún wọn. kò ní jù báyìí lọ fún ti àkókò yìí ná, ibí làá fi àràgbà tòní rọ̀ sí. ẹ tẹ̀lé wa ní orí YouTube wa. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.